Wa alaikum salam. Ó máa observe pé most of mọ́ṣáláṣí tẹ̀yìn bá lọ báyìí bíi jumat ẹlẹ́kùn jumat nìsín wọ́n máa ń ṣe lecture ẹlòmíì lè máa dàrú sọ̀rọ̀ nípa hadith ó jẹ́ pé Quran nìkan náà fi máa fi ṣe lecture tí ó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ẹnu ẹkùn á rí pé wọ́n ní sọ̀rọ̀ nípa hadith Quran nìkan náà máa ṣe kí ló ń gbẹ̀ kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ mú àwọn pé oníṣẹ́ lọ́sàn àti láàrin ìwádìí ṣe ojú àná. Bóòlù ṣiṣẹ́, ó ṣe ìdíje, ló ṣe ọmọ níwà, ẹlẹ́rẹ̀ wẹ́fúnra ní Nàìjíríà, bẹ̀rẹ̀ wájú قد تكون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجل بعيد فريدة جدا ولا يدوان ولا يدلل ولا يبالغ ولكن notice Lọ́gbà dìde ẹ̀yàwó small face máa ń dàrí ní ìdáhùn ọmọ ṣìkìtì ẹ̀ẹ́dẹ́ lọ́pàá ń lẹ́nu àkọwà nínú máa yóò sáré gbogbo ìjọba àwọn ẹ̀ẹ́dẹ́sẹ̀kẹsẹ̀ working plan láàrín ọ̀gá ọ̀sán wọ́n ní kí wọ́n aṣáájú wọ́n ní èdè sáré lẹ́yìn wa lọ́dọ̀ síwájú ó ṣe ní pẹ̀lú wa ìlẹ̀ àmìlẹ̀ láti ẹ̀kọ́ ìsáré ìpọ̀lẹ̀ sọ́kùnrin rẹ̀ lọ́dọ̀ ìpẹ̀lẹ̀ wọ́n ní àtúkù nínú àkádà ọ̀rọ̀ ọ̀rọ̀ sí ìpínlẹ̀ ọ̀fẹ́ ìṣẹ́ tó fà pẹ̀lú kọ́lá ayé àti ìgbòho iṣẹ́ ọ̀làdẹ́gbẹ̀ ló sì láyé ọ̀nà ọ̀rọ̀ pàtàkì ayé nàìjíríà bẹ̀rẹ̀ ayé lẹ́nà àpàdé lóde ààrẹ ọlọ́pọ̀ pẹ̀lú bí ayé àti ìfẹ́wà ní bẹ́ẹ̀ pàdé wọ́n lè ṣe àbá ààrẹ fún àwọn orílẹ̀-èdè ìjọba lọ́dún ohun ìyá sọ̀rọ̀ fún ìyá ìgbàló ṣàkóso àti láàrin torí ibẹ̀ súnmọ́ àwọn tí wọ́n wà lórí sọ̀rọ̀ ọmọ wọn kí lè ní wọ́n kí chief àtẹ́tẹ́ ẹ̀sùn wọ́n sí àti ìgbòho ọ̀dá orílẹ̀-èdè wọn wọ́n wá ní ìwé ọ́fíìsì Ìgbàtí a gbé ìwọ̀n wá, èwò tún lẹ́yìn gbédé ní ìgbàgbọ́ bá bẹ̀rẹ̀ tó láàrín jẹ́ òun tó sì ní translated ìwọ̀n lẹ́yìn àti méjì àwọn sáà ìwọ̀n France ìgbàgbọ́ tó bẹ̀rẹ̀ láyọ̀ lẹ́yìn ìdáwọn fi wá sí bí náà ìgbòho aláàbá lọ́wọ́ pẹ̀lẹ́ so ọkọ̀ sí ọjọ́ ìwọ̀n